tí bá ní ṣẹlẹ̀ wá ní happen tí lára àwọn brothers wa lára àwọn bàbá wa tí wọ́n bá mú àwọn advice báyìí tó bá mú wá síta ẹ̀yin ìyáláyà àti bàbá ńlá kù mi ẹ má kọjá agbọ́lágbọ̀dànù ṣé ẹ rí láti sìn lọ títí wọ bóyá next year náà ṣe o àbí 2027 o ìran ọmọ káàárọ̀ ajíire ọmọ Yorùbá gbogbo wa ẹ má jẹ́ ká nípàdé àpérò ẹ jẹ́ àfira wa ṣọ̀kan ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ níbi kankan kí aláǹgbá ráyè kí ògiri wa fi lanu káláǹgbá kankan fi ráyè wọbẹ̀ o láti sìn títí àmọ́ àlọ́gì tó máa last Nàìjíríà ti ń pé yẹlẹyẹlẹ gbogbo ẹ̀yà other tribe náà múra bó bá lè dogun kó dogun bó lè dìjà kó dìjà ohun tó ń bọ̀ kò ṣeé dúró wò àsìlẹ́nìkan bàbá mi ń jẹ́ kó yé ìwà àtẹ̀mí pé ká má lọ sùn ká má sọ wípé bóyá a ní àwọn olùgbèjà kan àbí ẹni tó máa jà fún wa àbí tó máa dìde tágbọ̀rọ̀ ìwà àtẹ̀mí rò wọ́n ní àléyàn o kò sólùgbèjà o àwa fúnra ara wa báyìí àwa ní olùgbèjà ara wa tá a máa gbèjà ara wa o onílẹ̀ á sì gbèjà wa náà ṣùgbọ́n wá tẹ̀lé mi kó jọ ká jọ wo fídíò yìí. ti tàyàn ti dẹyọ kan ẹ̀yin fúnra ara yín lẹ́wà yára yín lọ́pọlọ torí ẹ̀ léèyàn kan tí ó gbà yín ẹ̀yin lẹ́gbàra yín fúnra ara yín lẹ́gbà ara yín ẹ wàá bẹ̀rẹ̀ sí ní pera yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ níletò déletò ní tí mo rá ń sọ fún yín jẹ́jẹ́ yìí iye pé mo fẹ́ dẹ́rù bà yín ìyí tó jóòtọ́ ọbẹ̀ ni mò ń bá yín sọ ẹ pera yín níletò lẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ tó jẹ́rí gbogbo ohun tẹ́ ẹ̀ ń wò tó ń dàbí tó wà lókèrè ó ti ń súnmọ́lé ó ń bọ̀ ńlé ó sì ti wọlé tán ó ti ń wà lọ́jọ́ pípẹ́ tó yẹ pé Fúlàní adaran tó jẹ́ tiwa á kọlù àwọn àgbẹ̀ wa wọ́n á dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wọn ní tùbínùbí ṣùgbọ́n ilé tí wàá yàtọ̀ kì í ṣe bíi tàná mọ́ òun ló wú nǹkan tẹ́ ẹ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho gbogbo àwọ̀ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn àwọn ìletò ó dibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́ òun ló gbé Sunday Igboho dìde ńgbà tó ń dìde dídìde tó ń dìde ẹ bá rántí lásìkò yẹn ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta lọ́tún lósì kò síbi tẹ́ ẹ rìn láwọn gbèríko wa tẹ́ ẹ di pé èèyàn ń pàdé Fúlàní agbénipa ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì níbi tó ti bọ́dà Kogi ó dibi táwọn èèyàn ò lè rìn sí mọ́ bàbá lẹ́gbẹ́ alágídí nínú ilé agídí láàní fúnra ara wa lálágídí ọ̀hún torí ibi tọ́rọ̀ dé ní ìsìn ẹ lè dúró dèjọba kó ṣe nǹkan kan fún yín wọn ò ní ṣe nǹkan kan ẹ má fẹjọ́ ọ̀kà sùn kà tí n bá sì ń pèjọba kì í ṣe àwọn tẹ lẹ́yìn tó ń yanra wọn sípò tán lẹ́yìn àwọn nìkan kọ́ ni mò ń sọ tọ́ba yín pàápàá ni mò ń sọ ti joyè torí wọn ti tàyàn wọn ti dẹyọ kan ẹ̀yin fúnra ara yín lẹ́wà yára yín lọ́pọlọ torí ẹ̀ léèyàn kan tí ó gbà yín ẹ̀yin lẹ́gbàra yín. wa là lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo wa là lọ́wọ́ ń bẹ politicians à lọ́wọ́ ń bẹ àwọn bá wọn lọ́wọ́ ń bẹ tíṣà gan wọn lọ́wọ́ ń bẹ dókítà gan wọn lọ́wọ́ ń bẹ ẹnjìníyà wọn lọ́wọ́ ń bẹ ìyálọ́jà wọn lọ́wọ́ ń bẹ stúdẹ̀ntì nǹkan wọn lọ́wọ́ ń bẹ àtàgbà àtọmọdé alọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe bàjẹ́ gbogbo wa là lọ́wọ́ ń bẹ Bámidélé Fárótìmí àyèlò bàbá Délé Fáró Bámidélé Fáró àyèlò mo láìkí fídíò yìí torí pé ẹ sojú abẹ níkò àwọn nǹkan tẹ́mi láìkí kẹ́ máa ṣe lélẹ́yìí gbogbo ẹ̀yin brothers wa tẹ́ jẹ́ speaker ẹ jẹ́ ká jọ pa ẹnu pọ̀ a ti mọ̀ pé nǹkan ti bàjẹ́ jìnnà nílẹ̀ káàárọ̀ òjìrè a sì ní àwọn àgbààgbà ọ̀bàyéjẹ́ kì í ṣe gbogbo wọn náà a sì ní àwọn kọ̀ọ̀kan tí wọ́n dúró tán yìí ìjọmọlúàbí wọn sì ṣe pàtàkì sí wọn. àwọn majority ọ̀bàyéjẹ́ àwọn ni wọ́n pọ̀ jù tán ṣe mọ̀ lójoojúmọ́ tá a bá wá rí wọn ẹ má jẹ́ ká fẹnubò ẹ jẹ́ àjọkọ fún wọn bàbá Délé Fáró bẹ́yìn bá ń fàájá lọ́dọ̀ yín pẹ̀lú wọn bí àwa máa fàájá pẹ̀lú wọn bí àní jẹ́ kán sinmi ní oko lórí òrùlé wọn from afar igbọ́n ẹ ní sùn indomie tẹ fi petrol ṣe ni àbí ṣé kerosene náà lẹ fi ṣe kò sẹ́ni tó máa sùn. ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Délé Fáró tán sọ ń bì gẹ́gẹ́ bí ọmọ ọkọ náà
ẹ má mà já sùnlé ẹ má já sùnlé wọ́n bóyá ọgbọ́n nǹkan tí wọ́n sọ wọ́n ló ti ní ẹ̀tàn gbogbo nǹkan tá à ń wò lọ́ọ̀kan gbogbo many informations tá à ń gbọ́ káàkiri tá a bá ti gbé jáde Nigeria government wá sáré wá wọ́n ti wọ́n á bò mọ́lẹ̀ irọ́ ni ẹ má dá wọn lóhùn o ẹ̀hún lẹ́ ń gbọ́ lẹ́nu bàbá Délé Fàró yẹn o ó ti súnmọ́ wájú bá ṣe ń expect lọ tó bá wá dé tán ṣe rò wípé affect àwọn politicians mo fẹ́ kó mọ̀ wípé gbogbo àwọn politicians not to become a citizen of western world o àtàwọn ọmọ wọn àti ìyàwó wọn ìṣẹ́jú kan kí ìwọ kó tó gbọ́ information tó wà as Nigerian citizen àwọn á ti wà inform wípé ní ìgbà bẹ́ẹ̀ wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ wàá rí airport á kún ní lẹ́lẹ́lẹ́ oníkálukú wọn láwọn ń lọ fún holiday wọn á fi ẹ̀yin nìkan sílẹ̀ á kú ẹ̀yin nìkan yet àwọn tó fẹ́ sálọ àwọn náà bá jẹ́ fún yín ṣùgbọ́n nígbà tí wàhálà ìjìyà ẹ̀ bá dé gbogbo wọn á fẹsẹ̀fẹ́ ẹ̀yin tí wọ́n fìyà jẹ ẹ̀ tún wá jẹ ìyà lórí ìyà òun la ṣe sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ yín níbòmíì tẹ̀lé sálọ ẹ ṣàánú ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká prepare ká get ready àsìkò ìjà kan leléyìí ọ̀rọ̀ ìjà kan leléyìí ṣé ló wà lẹ̀ ìwọ tó o bá ní security organization tí o bá mọ nǹkan tó yẹ kó o ṣe ní àsìkò yìí bóyá kó park well báyìí tó bá jẹ́ pé ìjà ló fẹ́ jà my dear kò sẹ́nibọ̀dì tó ráyè fún ẹjọ́ òfò àtàdánù àti ìjà lọ́dún tó ti pẹ́ ó tẹ̀ mí mọ́lẹ̀ ó gé mi jẹ ó rún mi ó ṣe kinní kan my dear that is your own cup of tea ọ̀rọ̀ tó wà lẹ́sìn bí ètò ààbò tó péye ṣe máa tó fún àwa ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àti dúkìá wa òun ló jẹ àwa lógún gbogbo ẹjọ́ gọ́tà tá ẹ̀ ń rò kiri yẹn kò kan àwa anybody tá a bá dẹ̀ rí pọ́n rẹ́dì tó ń dúró tán láì rẹ́jọ́ wẹ́wẹ́ òfò kankan òun làwa dúró fún kò jù bẹ́ẹ̀ lọ kò wá ṣe wípé bí ipe àwa pé o ipe ìgbà kan o kó wá jẹ information nìkan la máa fi sílẹ̀ gbogbo information yẹn la ti ń gbọ́ káàkiri online ìdí nìyẹn tó fi jẹ́ sí wípé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ti ní security organization wọn mo tún sọ nínú fídíò yìí wàá ti máa gbọ́ láti yọ ọdún tí wọ́n ti wà nínú ọ̀rọ̀ tí gbogbo wa situation Nàìjíríà tó ti ń bá wa dá sí wípé àwọn nífẹ̀ẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire àtọmọ Yorùbá àwọn ò sì fi bò nǹkan tó bá fẹ́ gbà tán fún èyí ló mú wọn tí wọ́n fi wò pé ókè kí ni káwọn tún tẹ̀síwájú láti ṣe torí bó bá ṣe ń sùn tó ń jí ló yẹ kọ́pọlọ ẹ̀ kó máa kakulé wọ́n wá wò pé àwọn àsìkò ti tó fún àwọn láti wá dá gúrùpù tí wọ́n gangan fúnra lára wọn fúnra wọn sílẹ̀ tó ń fọwọ́ ara wọn dá gbogbo many group tó ti ń gbọ́ láti yọjú títí till this very moment tó ń pariwo Ìgbòho Chief Ìgbòho lónìí no gúrùpù àkọ́kọ́ tí Chief Ìgbòho máa ṣí gangan lélẹ̀ òun ni wọ́n pè ní ìrù ẹkùn Taigate security organization tí wọ́n nìyẹn group wọn ìrù ẹkùn Taigate oníkálùkù náà ni wọ́n ní tiwọn ẹ jẹ́ ká jọ gbà fúnra wa ṣé o wá rí Taigate yìí fúnra wọn ni wọ́n ṣe gbogbo everything about ìrù ẹkùn yìí kò sẹ́nibọ̀dì tó bá wọn àwọn fúnra wọn ni certificate ẹ̀sẹ̀ BTK òun ló ń wò yẹn ó ti wọná wọ́n sì ti fò tẹ̀tẹ̀ gbàgbàgbà ẹ̀fọ́ kì í lẹ́fọ̀ọ́ láwo àwọn á fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin security leader organization pátápátá ní ilẹ̀ káàárọ̀ òjíire ẹ jẹ́ àjọ lísì sí ọ̀rọ̀ bàbá Délé Fàró ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ̀yin náà gbogbo yín lẹ ti ní information wípé ọ̀rọ̀ yẹn ó ti súnmọ́ wa gàngàn ju bá a ṣe expect lọ ṣé a ti ṣetán láti pé ká unite ká jọ ṣe nǹkan tó yẹ ká jọ ṣe lásìkò tó yẹ ká jọ ṣe kí omi má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu kó má bàa pa pípa ju bó ṣe yẹ lọ ẹ jẹ́ àdúdì needful o ẹ jẹ́ àdúdì needful o kò jù yẹn lọ ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ o ṣé o ti gbọ́ ọ̀rọ̀ yẹn ti dojú ẹ o ó ti dojúrú o ọ̀rọ̀ yẹn ti dojúrú bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn Igbo Town Union wọ́n ti gbé ìjọba Lagos State wọ́n ti gbé lọ sí United Nations wọ́n ti gbé wọn lọ sí ECOWAS court lórí ọ̀rọ̀ wípé ìjọba Èkó wọ́n mọ̀ọ́mọ̀ máa bà property wọn jẹ́ ní Lagos State ṣùgbọ́n kí tó wá gbé ẹ débẹ̀ tán yányányán ṣé Yorùbá òun ní ìpilẹ̀ṣẹ̀ problem ọmọ Yíbò ni ṣé Haúsá Fúlàní ni ló ń kógun ja ọmọ Yíbò ni àbí ọmọ Yíbò gangan ni wọ́n hate ara wọn ní ìgbà tí wọ́n ní ìfẹ́ sáàrin ara wọn wọ́n ti believe pé gbogbo every ẹ̀yà tó kù bí àwọn náà ṣe máa ń rí nìyẹn ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí. To do it.
Yes. If you watch very well, you will see that Fulanis don't really come out to talk. They use Yoruba people because Yorubas are dumb. Yoruba people, they don't get sense. Lagos is no man's land. No. Anybody can. Lagos is for the taking of anyone. Lagos is for the enterprising. Lagos is for the commercial. The people who found. So you might be Lagos an Igbo man as long as you're indigenous enterprising. people. So an Uche Okafor Yes. can be the House of Reps member of Lagos in Lagos was welcomed. Lagos was welcomed. in Lagos Ikeja was named. or Lagos was named Lagos by the Portuguese. The Portuguese came to buy slaves in Lagos. So you are saying that it was okay. I'm saying that anyone from anywhere around the country can run it. I'm saying what gives Lagos that brand is the fact that Lagos is a commercial state. So Echukwudi can run Lagos, right, as a governor? I don't have a problem with Echukwudi running Lagos State. I honestly do not have a problem with it. As long as, certain things are also put in place, you understand, to protect the interest of the indigenous people of Lagos State. Again, for me, it's not just, Lagos is not, you don't just come and say, oh, it belongs to this ethnicity or it belongs to that ethnicity. I don't think in terms of such. Is Lagos a Yoruba land in your own I don't view? think in terms of such prisms. Lagos historically is Yoruba land. But Lagos over the years has gone through several revolutions. Lagos is also undergoing an evolution now. Now, the rights of the indigenous people of Lagos will always be enshrined, must always be enshrined. But we must also understand that Lagos is no longer, it no longer just belongs to Lagosians. Look. Why Igbo man will continue to provoke his own destruction? If anybody that can say the truth will tell you the root cause of 1996 coup and its consequences. Every time Igbo man is fighting for freedom, and I begin to wonder, are they in captivity? We are not in captivity. We are the captive of ourselves. What is actually wrong with we Igbos? Why are we so destructive? Why are we so wicked? Why are we so heartless? Look at in Igbo land. Enugu man does not believe in Anambra man. Anambra man does not believe in Ebonyi man. Ebonyi man does not believe in Imo. Imo man does not believe in Abia man. Abia man does not believe in Ebonyi. They are completely void of anything that is called love among them. It's only few good ones, especially when you come within the Anambra that loves themselves a bit. My father fought the civil war. My father said that at our nature, Igbo started killing their fellow Igbo men. What is wrong with this tribe? This is the question people should start asking themselves. Why is it that we are so wicked to the point that we the wicked call such wicked? Ẹ̀yin ọmọ Yorùbá tá bá ń condemn ìwà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìgbò tó ń ṣe fún wa. Tẹ́ máa ń rò wípé àwa yìí àwa la láṣejù, nice sí wọn ni. Jọ̀ọ́ ṣe inú tiẹ̀ dùn bó ṣe ń gbọ́ bó ṣe ń sọ̀tẹ̀ ń bì. Ipe Fúlàní ò ń ṣe mùmú, Yorùbá we be mùmú. Kò sí gbogbo fídíò ọmọ yẹn tí ò ń ṣe wípé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló máa insult every now and then. And you go see Igbo people dey clap for her as she dey insult Yoruba leaders, Yoruba elders, everything about Yoruba. But one day go be one day. Igbo go know say no be only them get bad mouth or sharp tongue. That day, somebody like me go wake up from another side. We go begin dey pass the same insult to your Mazi, to all your Mazi for Igbo land. Me, I go online, go begin dey look for their names, their pictures, all your Igwe, their pictures, their names, everything. Shebi, Igbo like to dey insult Yoruba abi. Now we be mumu, now we be everything. Okay, don't worry. Now that time, Igbo go know say no be only una get bad mouth. Me, ní fẹ́ kó jẹ́ èèyàn nìkan ló máa gba fídíò yìí. Ẹ wá gbọ́. Wọ́n tún tẹ̀síwájú wọ́n ní Igbo máa jẹ governor ní Lagos State. Èmi ò doubt ẹ o. Torí àbí kò ń ṣe àwọn Yorùbá Lagos State ni. Igbo Town Union's petition UN ECOWAS court over property demolitions in Lagos State. A coalition of Igbo Town unions operating in Lagos State has petitioned the United Nations, UN, and the ECOWAS Court of Justice, alleging systematic and ethnically targeted demolition of properties owned by their members across various parts of the state.
operating under the umbrella of the Association of Igbo Town Union, (ITU). The group submitted its formal petition on October 25, 2025 to the UN Human Rights Council and the ECOWAS Court in Abuja. The unions claim that Lagos State's ongoing demolition campaigns have disproportionately affected Igbo-owned properties, describing the exercise as economic persecution and human rights abuse. According to ITU's petition, hundreds of residential and commercial properties owned by Igbo traders, professionals, and families in Abule Ado, Ojo, Amuwo Odofin, Okota, and Festac Town have been demolished by Lagos State authorities in recent months. The unions insist that affected properties owners receive little or no prior notice and were denied opportunities to present documentation before bulldozers moved in. ITU's petition called for urgent international intervention, urging the UN Human Rights Council, ECOWAS Court of Justice, and Africa Commission on Human Rights People's Rights, UMA and People's Rights, to launch an independent investigation into what they described as state-sponsored violations of property and human rights. Àwọn ọmọ Igbo ti gbé ìjọba Lagos State lọ sí United Nations àti ECOWAS Court pé kí wọ́n bá wọn dá sí kọ́dẹ̀ investigate wípé ìjọba Lagos State ó ń tágẹ̀tì àwọn property àwọn ọmọ Igbo tí wọ́n demolish. Èmi ò support ìjọba Lagos State o, bóyá wọ́n target or not o, but ohun tí èmi rí ní online. Ṣé Lagos State nìkan ni wọ́n ti ń demolish property? Wọ́n ṣe l'Enugu. Àti ìgbọ́ pé àwọn ọmọ Igbo gbé governor Enugu lọ sí court wípé ó ń demolish property. Tana Branco, tí mò ń kọ́ ní Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àwọn area kan wà tó jẹ́ wípé wọ́n ní títì ti jẹ gbogbo property, ó ti jẹ gbogbo property yẹn 150 lọ́wọ́ òsì 150 lọ́wọ́ ọ̀tún tí wọ́n sunkún, all of them are Yorùbá. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n target àwọn náà ni? Ẹ̀yin Igbo lẹ máa hunt àwọn ìjọba Lagos State àtàwọn Lagosian wípé Lagos is too dirty. The same set of Igbo people are the one hunting Lagos State government, telling them that Lagos State is a smelly state. What is so special about Lagos State? Okay, Lagos ń rùn, kò sí nǹkan tó special ńbẹ̀. Ẹ fi sílẹ̀, ẹ move lọ síbòmíì, ọ̀ràn ni. Nígbà tí ẹ bá sọ wípé Lagos State ń rùn, tí ìjọba Lagos State tó wá wò wípé okay, majority àwọn ibi tó yẹ kí drainage gbà bí àsìkò òjò báyìí, tójò bá rọ̀, tó yẹ kí erosion kó máa lọ, yours truly, gbogbo bẹ̀ ni wọ́n ti tà, làwọn ọmọ onílẹ̀ ti tà. Tẹ́ bá wá sọ wípé ìgbà tẹ́ lọ ra ilẹ̀ yẹn ẹ gbé lọ sí government kíní o, wọ́n ẹ gba gbogbo document tó yẹ kẹ́ gbà, everything gbogbo ẹ̀ ìjọba generate owó sápò wọn. Ìgbà tí ó dé ti wá bọ́ síbi tó yẹ tó ti wá bọ́ sí ìsìn, ṣé ọmọ Igbo wá sọ fún wa ń sìn wípé gbogbo property tó ń demolish in Lagos State ọmọ Yorùbá ò ní property mẹ́? Ṣebí ọmọ Igbo ló ní owó, kò sí iye tí wọ́n lè ra property ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, kò dé sí ní gbogbo property tó bá ti rà either ilẹ̀ àbí ilé o lè rí kọ́ ever tuta, tó bá máa tuta ọmọ Igbo ẹgbẹ́ wọn náà máa tà fún, wọn ò lè tà fún Yorùbá lálẹ́, even kí Yorùbá fẹ́ rà ní triple iye tó fẹ́ tà yẹn, wọn ò ní tuta. Ìyẹn ni kókó. Kí ló dé tó ṣe jẹ́ pé every little thing tí every governor of the state nílẹ̀ Yorùbá tó bá ti ń gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan tuntun sí ìlú, sí state, ọmọ Igbo á ní àwọn ni wọ́n ṣe fún. The same thing demolition yóò ń ṣẹlẹ̀ nílẹ̀ Igbo náà. Ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Igbo. Àìmọye ìgbà làwọn ọmọ Igbo tí fídíò wọn máa ń wà lọ́wọ́ mi tó máa sunkún wípé governor wọn wọ́n demolish property wọn. Kí ló ṣẹlẹ̀? Kí ni Yorùbá rà nígbà ọmọ Igbo tó gún le tó báyìí gan-an? Mo fẹ́ lè sọ wípé ogun láyé lórí ọ̀rọ̀ àwọn ọmọ Igbo pẹ̀lú Yorùbá. Ó ti dogun, ó ti dòde. Àwọn ọmọ Yorùbá la wà láàrin báyìí. Gbogbo ọ̀nà tí Igbo fi máa bá bẹ́ẹ̀ ni pé kó rí gbogbo àwọn ọmọ Yorùbá kó papọ̀ báyìí àti gbogbo anything tó ń jẹ́ Yorùbá kí wọ́n ṣáná sí wa kó má tiẹ̀ gbúròó wa mọ́ láyé. Bẹ́ẹ̀ ni àwọn ti nọ́ọ̀tì náà wọ́n tún pè wá lórúkọ oríṣiríṣi, wọ́n láàdá, wọ́n ní kíní kan ní wá, àwa dẹ̀ rẹ́ bẹ́ẹ̀ ó ṣe ládẹ̀ sùn.
ayé ta ló máa jà fún wa àánú àwọn èèyàn mi ń ṣe mí ni inú yín ṣe mí ẹ̀yin tẹ́ wà lé ní wàhálà mi kò wù mí kí kankan ṣẹlẹ̀ sí yín àti property yín. What is the way forward? Kí ni ká ṣe? Anyway, tá bá fi ń ronú àbí tó drop nǹkan tí idea tí wọ́n bá mọ̀ ó sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Má gbàgbé jọ̀ọ́ nítorí Ọlọ́run láti bá mi support Chief Sunday Adéyẹmọ bàbá tèmi ọmọ tiyín. Gúrùpù wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ìrù ẹkùn tó o bá gbọ́ wípé gúrùpù kan orúkọ gúrùpù kan wọ́n sọ wípé Chief Igbo òun lọ àwọn ni wọ́n ní yàtọ̀ fún ìrù ẹkùn táìgàtẹ̀ bàbá ńlá irọ́ ni o bàbá ò mọ̀ kankan nípa ẹ̀ kò sí ní bàbá ò mọ̀ kankan nípa ẹ̀ wọ́n lè add orúkọ wọn síbẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe gbogbo gúrùpù tó máa add pé you understand but this is the first group tí Chief Igbo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní security group ni kò ń ṣe group tàti mú gèlè tàti ń wáṣọ tàti ń máṣọ tàti ń lọ pátí tó bá wá rí bẹ́ẹ̀ bá mi support wọn má sì gbàgbé láti bá mi share ètò yìí síta drop your comment orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kó ni mò ń jẹ́.